Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere. Àdúpẹ́ fún ìṣẹ́gun tí ẹ fún wa nílé lóko ní gbogbo ọ̀nà. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹjọ. Ìyìn àti ọlá ni forúkọ yín. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a gbéyàwó lénìí kó ṣe ayé àtọkàn wa ní rere o. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èyí ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 17 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyàwó sọ wípé ṣíṣe iṣẹ́ fún Ọlọ́run. Ṣíṣe iṣẹ́ fún Ọlọ́run. Àkọ́sórí wa la mú nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà náà ni wọ́n wí fún wọn pé, kí ni àwa yóò wá ṣe kí a lè ṣe iṣẹ́ Ọlọ́run? Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Hébérù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹrìnlá. Ìwé Hébérù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹrìnlá. Ṣùgbọ́n olùfẹ́, àwa ní ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín o, àti ohun tí ó faramọ́ ìgbàlà. Bí àwa tilẹ̀ ń sọ báyìí nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín o, àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì tún ṣe. Àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin. Kí ẹ má ṣe di onílọ́ra o, ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Nítorí nígbà tí Ọlọ́run ṣe ìlérí fún Ábúráhámù, bí kò tíì rí ẹni tí ó pọ̀ jù láti fi búra, ó fi ara rẹ̀ búra wípé ní tòótọ́ ní bíbùkún èmi yóò bùkún fún ọ, àti ní bíbí sí èmi yóò mú ọ bí sí. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ nígbà tí gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ìgbà tí mo di àtúnbí nínú ìjọ ìràpadà Ọlọ́run, a kò pe àwọn tó ń ṣiṣẹ́ ní ilé ìjọsìn ní òṣìṣẹ́. Ọmọ Ọlọ́run ni à ń pè wọ́n. Ìdí wà fún èyí. Nígbà tí ọmọ Ọlọ́run bá dé ilé bàbá rẹ̀ tí ó sì rí pé àwọn nǹkan kò rí bó ṣe yẹ kí ó rí, ohun tó bójú mu ni pé yóò ṣe wọ́n bó ṣe yẹ o àti bó ṣe tọ́. Àmọ́ ṣá, tí àlejò bá wá sí ilé yẹn kan náà, yóò kàn rọra wá ibi tí òun yóò jókòó sí ni o. A sì wà níbẹ̀. Tí o bá rí Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá rẹ, nígbàkúgbà tí o bá dé ilé rẹ̀, wàá ṣe ohunkóhun tó lè mú kí nǹkan lọ geere níbẹ̀ o. O kò ní lọ sí ilé bàbá rẹ tí kò sì ní kàn ọ́ àwọn ohun tí o rí àti bí o ti ṣe ń tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú jíjẹ́ òṣìṣẹ́ ní ilé Ọlọ́run. Ọ̀kan nínú wọn ni a sọ nínú ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹfà. Àgbẹ̀ tí ó ṣe làálàá ni yóò yẹ láti kọ́kọ́ mú nínú àwọn èso. Nítorí o jẹ́ àgbẹ̀, ẹni tó tọ́jú ilẹ̀ tó mú èso wá fún gbogbo ènìyàn. Ìwọ ni wàá kọ́kọ́ jẹ nínú èso náà. Lọ́rọ̀ mìíràn, nígbà tí o bá ṣiṣẹ́ láti mú kí nǹkan lọ geere, wàá jẹ́ ẹni àkọ́kọ́ láti gba ìbùkún. Ìyanu tó bá ṣẹlẹ̀ níbi ìsìn náà, kò sí ẹni tí ó ṣiṣẹ́ fún Ọlọ́run tí kò ní gba èrè. Ìwé Hébérù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá sọ gbangba pé nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín o, àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì tún ń ṣe. Ọlọ́run kò ní gbàgbé láíláí iṣẹ́ tí o ṣe láti inú ìfẹ́ rẹ̀ fún un. Ọlọ́run kéde nínú ìwé Lífítíkù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàlá pé a kò gbọ́dọ̀ fi owó alágbàṣe kankan dùn o. Ṣé o rò pé kò fún ọ ní èrè fún àwọn iṣẹ́ tí ò ń ṣe fún un ní tara? Àwọn owó ọ̀yà rẹ tí ó ń san fún ọ, ó jẹ́ ààbò, ìpèsè, ọkàn tó yè kooro, ìdáǹdè, ìdáhùn kánkán sí àdúrà
àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn. Nígbà tí ó dára fún ìjọ láti gba àwọn kan tàbí sanwó fún akọ́ṣẹ́mọṣẹ́ láti ṣe àwọn nǹkan, èmi sábà máa ń sọ fún àwọn ọmọ ìjọ tí wọ́n máa ń ran kankan lórí oye tí wọ́n fẹ́ gbà fún iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe, tí kì í ṣe pé ìjọ gbà wọ́n ní iṣẹ́ kí wọ́n má retí ohunkóhun lọ́wọ́ Ọlọ́run mọ́ o, nítorí wọn kò lè gba owó ọ̀yà lẹ́ẹ̀méjì fún iṣẹ́ ẹyọ kan ṣoṣo. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú ìjọ, ní kété tí o bá ti yarí láti gba owó fún iṣẹ́ tí o ṣe nínú ìjọ, ó ti sọ ara rẹ di alágbàṣe nìyẹn o. Nínú ilé rẹ̀, o kò kì í ṣe ọmọ mọ́ o. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ṣé ọmọ Ọlọ́run ni ọ́ ni nítòótọ́, àbí àlejò ni ọ́ ní ilé Ọlọ́run? Ẹ jẹ́ kí a sọ pé bàbá mi, Ọlọ́run ọmọ rẹ ni mí. Olúwa ṣàánú fún mi. Jẹ́ kí n máa jẹ́ ọmọ rẹ síbẹ̀, kí n sì máa tẹ̀síwájú láti máa tún ilé rẹ ṣe àti láti jẹ́ òṣìṣẹ́ nínú ilé rẹ nítòótọ́ àti pẹ̀lú ọkàn mi láti máa ṣiṣẹ́ rẹ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ó dàbọ̀.